this. Mo ṣòjùjú wá nítorí Àgbàlá Gabriel. Torí Àgbàlá Gabriel mo ṣe ṣòjùjú wá. Ọ̀rọ̀ yìí ò rẹ́rìn. Ẹ sì réyàn bá yín sòótọ́ ọ̀rọ̀. Oríyọmí Hamzat, ẹ kú iṣẹ́ takuntakun. Gbogbo ẹ̀yin tẹ́ fẹnu sọ̀rọ̀ yìí, ẹ sòótọ́ ọ̀rọ̀. Àwa sì fọ́ sọ eléyìí nítorí mẹ̀kúnnù. Àgbàlá Gabriel, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ní sùúrù ẹ̀yin èèyàn o. Ó níbi tí mò ń lọ. We appreciate the fact that you are helping the masses. Ọlọ́run gbọ́wọ́ yín ṣiṣẹ́ gidi gan ni. We appreciate that fact. Àmọ́, ṣé èèyàn máa ń fún ẹran lóúnjẹ kó mọ́ so okùn ẹ̀ lẹ̀ ni? Nígbà tẹ́yin bá ń fún ẹran lóúnjẹ lọ́wọ́, tẹ́ ẹ tún mú okùn rẹ̀ dání, ẹ̀yin ò mọ̀ pé ẹ fẹ́ suffocate ẹ ni. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ? Ẹ ń fún ẹran lóúnjẹ ńsìn. Ẹ tún wá fún lọ́rùn pẹ̀lú okùn. Ẹ wá mú okùn yẹn dání. Ẹ fẹ́ suffocate ẹ nìyẹn. But before kí n tó go there, mi ò ní pẹ́ lórí fídíò yìí at all. Ọlọ́run ò ní jẹ́ ṣoríṣe ẹ̀yin èèyàn tó ń gbọ́ mi. A ní ṣoríṣe. A ní ṣoríṣe. Oore tó máa kó bá wa. Oore tó máa sọ wá di yẹ̀yẹ́ ènìyàn. Oore tí ó jẹ́ pé èèyàn ta ní aṣọ́re fún yẹn, tá wá tú yẹ̀yẹ́ wa síta. Ọlọ́run ò ní jẹ́ ká ṣe. Fún ìdí èyí, you have to be careful lórí oore ṣíṣe. Kẹ́ ẹ tó ṣe oore, irú oore báyìí, ẹ wo wájú, ẹ wo ẹ̀yìn, ẹ wo kọ́nà, ẹ wo gbogbo ẹ̀. Pé oore yìí, ǹjẹ́ kò ní kó bá mi ṣá? Because some people, they are better in the street. To remain in the street yẹn, òun ni àwọn èèyàn kan wà fún. So èèyàn tó yẹ kó wà ní in the street tó wá fẹ́ mú wọnú ilé, ó mọ̀ pé gbà mí, ó lè yí ẹ lọ́wọ́. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn, gbogbo oore tí ẹ bá ṣe, ẹ máa rí pé, ẹ rí pé ẹ ń ṣe torí Ọlọ́run ni. Ẹ rí oore yẹn pé ẹ ń ṣe torí Ọlọ́run ni. Ẹ ń ṣe torí ọ̀la yín. Ẹ ń ṣe torí àlìjánnà yín. Tó tẹ́ bá ní ẹ ń ṣe torí èèyàn, èèyàn lè wá disappoint yín bí ti Muyideen. On this note, mo lè continue. But ẹ jẹ́ kí n dákẹ́ bẹ́ẹ̀ yẹn. This is where I am going. Àgbàlá Gabriel. How? A matured man. Báwo lẹ ṣe fẹ́ máa na a matured man? Ẹ ń na a matured person. Ẹ ń na. Lẹ́yìn ìgbà tí ẹ bá na tán, ẹ ní kó lọ ṣe àwẹ̀ ọlọ́jọ́ bíríbírí 1 week. You said it yourself, which màá play after this note. You said it. Máa yẹn náà confirm. Ó bọ́ ẹ̀yìn ẹ̀ kalẹ̀. Bóyá mo lè show ẹ bí tí mo bá ṣe rí fídíò yẹn. Tó ní ẹ̀jẹ̀ ni wọ́n ti nà. Ẹ jẹ́ kí n sọ fún yín. Báwo lo ṣe fẹ́ máa na èèyàn kó sì máa fẹ́ràn ẹ? Ibi tẹ́ ti fà kù nìyẹn. Ẹ ní ẹ ṣoore fẹ́yàn, àmọ́ ẹ mọ̀ ná. Ẹ tún wá mọ̀ febi pa. Ẹ ní kó mọ̀ gbàwẹ̀ lọ́jọ́ gbọọrọ. Àwẹ̀ tí èèyàn ń gbà tó jẹ́ force. Àwẹ̀ tí èèyàn ń gbà tó jẹ́ pé is form of punishment. Irú àwẹ̀ wo nìyẹn? I thought this was in the past. Mo rò pé in the past ni ayé Sunday tonic. Kí lórúkọ news Frank yẹn? Frank something ti NTA láyé John tó mọ sábà report the cases wọ̀nyí. Mo rò pé we are done. Even this type of treatment is punishable under the law. Eléyìí kù díẹ̀ káàtó Àgbàlá Gabriel. Ẹ dẹ̀ wá rí èèyàn kankan sọ tọrọ fún yín. Tí ọmọ kankan bá wà lákàtà yín tẹ́ ń treat báyìí, ẹ jọ̀ọ́ ẹ tú sílẹ̀. Gbogbo abiyamọ ayé, ẹ check àwọn ọmọ yín. Muyideen, a matured man ni tó níyàwó ńlé. Tí ìyàwó rẹ̀, tá expect pé kí ìyàwó rẹ̀ fi oyún ṣoyún láìpẹ́, ẹ wá nà, ẹ wá febi pa, ẹ nítorí kó mọ̀ gbàwẹ̀ bíríbírí, a kind of punishment. Báwo ló ṣe fẹ́ rí energy láti bá ìyàwó rẹ̀ sùn? Yes, as a marriage counselor, mo ń sọ fún yín. Okun inú la fi ń gbé síta. Báwo lẹ ṣe fẹ́ kó rí nǹkan ọmọkùnrin ẹ̀ bá ìyàwó rẹ̀ sùn? Nígbà tẹ́ ti fi bítì fẹ́ bá yé ẹ̀ jẹ́, tó nọ́ọ̀sì egbò. Is that fair? Ẹ̀yin yẹn dẹ̀ dákẹ́. Ó wá ní o ṣàánú ẹ̀. Okay, ó ṣàánú ẹ̀, ó gbé láti ìta, ó gbé wọlé, ó wá fún búlálà. Ó máa sálọ fún ẹ. Ẹ wá ní kí Muyideen dúró. Ṣé ìwọ tó ń wò mí tó bá jẹ́ pé ìwọ ni ṣé o máa dúró? No matter oúnjẹ tí wọ́n bá fún ẹ, bèlèǹtèlé mo tún fún lóúnjẹ, wọ́n tún jẹ́ kó mọ̀ gbàwẹ̀ bíríbírí. Tó bá jẹ́ pé ìwọ ni ṣé wàá dúró? Tó bá jẹ́ pé ìwọ ni ṣé wàá dúró? Ọ̀rọ̀ yìí ò rẹ́ ni mo fi wọ Google wá fún yín. Tó bá jẹ́ pé ìwọ ni tó ń wò mí tí wọ́n máa ń nà ẹ́ every time bẹ́yẹn, adult, somebody's husband, ìyàwó rẹ̀ ó dẹ̀ wá bẹ́ẹ̀ dẹ̀ máa nà. Ẹ wá ní màá yẹn sọ pé ẹ̀ ń fẹ́ ìyàwó òun. Kò ṣe ní sọ bẹ́ẹ̀. Kò ṣe ní sọ bẹ́ẹ̀ yín èèyàn, ẹ jẹ́ ká rò ó dáadáa. Àgbàlá Gabriel, ṣé kò sí another way pé okay, ó lọ ń ta bàbá Ìjẹ̀bú or maybe still ó ṣe something worse bóyá ó lọ mú kinní kan. Ṣé kò sí better way tẹ́ fi lè ṣe fún
ju pé kẹ́ ẹ mọ̀ ná kó mọ̀ gbàwẹ̀ túláàsì lọ. Èèyàn tó bá ṣe any addiction tí kò fẹ́ fi addiction yẹn lẹ̀, ẹ wá fi pé nínà ló máa gbà lọ́wọ́ ẹ̀. Ẹ fi pé ebi lẹ máa fi pa kó máa gbà lọ́wọ́ ẹ̀. Ó máa worse. So therefore, tẹ́ bá rí èèyàn kankan tó nírú ìwà yìí lọ́wọ́, tẹ́ ẹ ń treat èèyàn with this format, ẹ̀ ń tanra yín ni o. At the end of the day, wọ́n máa turn out to be your enemy bíi ti Muyideen. Kì í ṣe báyìí ni wọ́n fi máa ń stop wọn. Tó bá jẹ́ pé lóòótọ́ nítorí bàbá Ìjẹ̀bú tó ń ta ni. Mo ń fi ọ̀rọ̀ yẹn lọ èèyàn kan. Considering the fact bí ìyàwó Muyideen ṣe support pastor instead kó fi support ọkọ ẹ̀. Somebody said there's more to it. More to it tó wà níbẹ̀ yẹn, ó kù yín ó kọ Ọlọ́run àwọn ò mọ̀. Ṣó yé yín? Ẹ̀yin ẹ wo bí pastor ṣe ń sọ ni ìyàwó ń gbà. Bí pastor ṣe ń sọ, Àgbàlá Gabriel mọ̀ mí ni o. Bí màá show video yẹn. Bí Àgbàlá Gabriel ṣe ń sọ ni ìyàwó ń gbà. Ìyàwó Muyideen nìyẹn o. Bó ṣe ń sọ ni Àgbàlá Gabriel ni ìyàwó ń gbà. Bí Àgbàlá Gabriel ṣe ń sọ ni ìyàwó Muyideen ń gbà. Yorùbá nation. That treatment of Muyideen was very harsh. Ọkùnrin tó ń retí pé kí ìyàwó ń lóyún. Ọ̀dọ̀ ẹ sọ́mọ́rọ̀, ẹni ó ní fibroids. Àlálàlá, ó yọ́ lọ. Èèyàn tá ń retí pé kó lóyún láìpẹ́. Ẹ wá nọkọ ẹ̀. Bẹ́ẹ̀ ṣe nọkọ ẹ̀ yẹn. Níbo lẹ ti fẹ́ kó rí okó láti dóyàwó ẹ̀? Pastor Àgbàlá Gabriel. That was harsh. That was bad. Mi ò dẹ̀ rí èèyàn kan tó jáde wá tó wá sọ. Lóòótọ́, abánidá ò ní báyìí ń débẹ̀. Ẹ̀yin lẹ kóra yín jáde àti rí ìdí gbogbo ẹ̀. Túláàsì ní ká dẹ̀ sótọ́ fún yín. Nítorí àwọn míì tó máa suffer irú treatment yìí. This is treatment. Kò sí ọ̀nà tí Muyideen ò fi rántí gbogbo beating yẹn tó máa fi dúró. Ọkùnrin fa. Mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá nà, ẹni kí èèyàn dìímú ni. Ẹni kí wọ́n dìímú ni. Kí ló ṣe? Ó pààyàn ni. Ó jalè ni. Kí ló dé? Àgbàlá Gabriel. This is too much. This is bad. Irú ìwà yìí ò dáa. Tẹ́ bá rí àwọn èèyàn kan tẹ́ ẹ̀ correct wọn pẹ̀lú format yìí, ẹ tú wọn sílẹ̀ nígbèkùn o. Ẹ tú wọn sílẹ̀. Eléyìí gan ìwà yìí ó wà punishable under the law. Tẹ́ bá rí àwọn èèyàn bá yín fà, wàláì tàláì, ẹ ní bọ́m̀bẹ̀ bọ̀rọ̀. Tẹ́ bá fẹ́ help èèyàn, ẹ help èèyàn pẹ̀lú intention gidi. Ẹ fún èèyàn, ẹ sokùn ẹlẹ̀. Ẹ fún èèyàn, ẹ sokùn ẹlẹ̀. Orúkọ wọn lẹ fi gba help yìí náà. Orúkọ àwọn individual yìí lẹ fi gba help lọ́wọ́ àwa we Nigerians. Síbẹ̀síbẹ̀, ẹ sokùn yẹn lẹ̀, ẹ mú okùn yẹn, ẹ fẹ́ fi suffocate wọn. Òun ló jẹ́ kí Muyideen sá o. Òun ló jẹ́ kó sá. There are better ways láti rí pé ìwà tí Muyideen ṣe yìí kò dáa. By keeping it in your presence every time. Kì í ṣe pé by beating. Ẹ cheat arákùnrin yẹn. Ẹ cheat yẹn. That is not the best way. I come in peace. This is on point by 2. Using my words for this. Ẹ̀yin èèyàn, ẹ wo fídíò yẹn tí Àgbàlá Gabriel ti confirm bí treatment yẹn. Bye for now. Ọ̀rọ̀ yìí ni tí mo wá síbi ilé wa nìyẹn bẹ̀. Wọ́n gbalé lọ́wọ́ wa, ilé wa wà ńbẹ̀. Wọ́n ní wọ́n gba ìyàwó. Wọ́n gba ìyàwó ríǹgì mi lélẹ̀ sá. Ríǹgì tí wọ́n gan wà lọ́wọ́ wọn. Ríǹgì mi lélẹ̀. Wọ́n gba ìyàwó lọ́wọ́ wọn. Ọkọ mi náà ni àwọn wá pé kán wá. Kán dá wálé. Now, mo gba èmi ò gbọ́ nǹkan kan pé wọ́n ní tó bá lọ ṣọ́ọ̀bù yóò lọ ta bàbá jẹ. Tábà tí gbogbo bá ti ẹ̀ gbọ́rọ̀ gan, ṣebí èèyàn ni wá. Ọlọ́run dẹ̀ fún wa ní wisdom. Gbogbo ẹni tó gbọ́rọ̀ yẹn yóò kọjú kò pé torí mo ń gbọ́ fídíò yẹn mo gbọ́ tí màá kan sọ pé níbo Àgbàlá Gabriel yìí ṣé Muyideen ìtayé mọ́ àbí ìtayé mọ́. So wọ́n wá ló máa lọ ta àbájẹ̀bù bí kìíní ẹ̀ ṣe wá ń lọ so owó tó máa pa ẹ́ ṣọ̀bù yóò ti lọ fi. ọ̀tẹ̀ bá mi jẹun gbà mí wọ́n á mú wa kó lọ sẹ́gbẹ́dá màá sọ fún mi tó máa ti rí pé mo ká wọn pé wọ́n ti lọ lótò báyìí wọ́n wá máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n máa sọ sí mi. So meanwhile nígbà yẹn mi mọ̀ ṣé mo pé he is a man I want him to work. O ti níṣẹ́ lọ́wọ́ o ti níyàwó díẹ̀ ló lè máa tẹ̀lé mi ṣé mo pé kíríwù lòun náà but oníṣọ́ọ̀bù tí wà lọ láàárọ̀ àwa dẹ̀ ń jáde láàárọ̀ ní ìdí sọ pé kò tẹ̀lé mi wà dúró ṣó ìwé Tẹsalóníkà ó ní òfin ìlàpá fún pé ẹni tí ò bá ti ṣiṣẹ́ ẹ má jẹ́ ó jẹun so o ti níyàwó kí ló bóyàwó iṣẹ́ náà ni àṣọwó tó bá ń pa àṣeyó ti kó lọ bàbá Ìjẹ̀bú ó ti wá ń ṣe táìmù kan mo gbọ́ mo pè mo fún ní punishment àfọláwẹ̀ àwẹ̀ láfọ́sọ́ rántí àfọjọ́ mélòó odidi ọ̀sẹ̀ kan ló fi gbà wẹ̀ yẹn Muyideen ó ní jáde ó gbà wẹ̀ yẹn biribiri ó gbà wẹ̀ ó ṣe lọ́ máa fẹ́ padà sí tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ abẹ́ bíríìjì ẹni ilẹ̀ ẹlẹ́ tó fẹ́ padà sí lẹ́lẹ̀
ìbẹ̀ mo fi sínú àwẹ̀ nìkan náà mo fi sínú àwẹ̀ ọ̀sẹ̀ kan bó ṣe jáde olóhùn ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé àbí. bẹ́ẹ̀ni sà. nígbà tó filẹ̀ kí ló tún ṣe ìkẹlẹ̀ ó tún bẹ̀rẹ̀. ó tó stage kan wọ́n ti change gbogbo àtọ́ fún wọn sí bíbí yẹn wọ́n change ara wọn balẹ̀ he so happy and excited suddenly nokan to change. ó tún change wa ló tún bẹ̀rẹ̀ sí níta ṣẹ́jọ́ pé mi ò lè mọ̀ èmi ò lè mọ̀ ṣé mi gbà káàkiri gbà ní àwọn tó wá ń rí iná wá sọ àwọn tó wá ń rí iná tó ń sọ pé dáàdi àwọn máa ń rí mú ìdí láàárọ̀ kùtùkùtù yóò lọ ta àbájẹ gbà ìwọ ìyàwó sọ̀rọ̀ tó mójútó lé ẹni obìnrin ló nílé àbí ẹ̀yin mọ̀mọ́ wa ta ló nílé ẹ sọ̀rọ̀ ni obìnrin ló nílé ìyàwó lóhun ti ṣe ó yẹ pé bẹ́ẹ̀ ni ẹ bá nǹkan mú ìdí wà náà má kò dé ó ti ẹ̀kọ́ ń jiyàn òun lọ tá òun lọ ṣe pàtó ṣe jù náà wẹ̀ ní again mo tún wá fún punishment mo wá ní ìgbà tó wá parí àwẹ̀ yẹn ni mo fọwọ́ sọ pé kóun mọ́ èdè ṣọ́ọ̀bù mọ́ kó fún ìyàwó ẹ̀ ní kí ṣọ́ọ̀bù torí ìgbà tó wà ní ṣọ́ọ̀bù gan tó máa ń jáde kí ló máa ṣe pẹ̀lú kí. wọ́n á tì mí mọ́ta. yóò ti ìyàwó gbogbo ń tẹ̀lé káwọn èèyàn máa gbọ́ àwọn èèyàn padà ń gbọ́ yìí òun ló kó ẹ̀sìn ara ẹ̀ bọ́ta òun ló ṣẹmọ ìwọ tó ráàánú gbà ìwọ tó rí àánú gbà ìwọ táyì tó lọ ṣọ́ọ̀bù gan tó bá fẹ́ jáde ó fi kí ìlọmọbìnrin yẹn lọ́wọ́ irọ́ ni obìnrin very nice woman ìbí ọ̀gá tó nice báyìí ni very nice woman wọ́n bá léyìn ní ìfaradà láyé kì í sọ̀rọ̀ kì í má fẹjọ́ ẹ̀sùn tó bẹ̀ tó bá ti dé bíbáyìí ọ̀fẹjọ́ ẹ̀sùn wọ́n á ní ó dá since tán ló lọ́mọ ta àbájẹ̀bù pẹ̀lú ṣọ́ọ̀bù rẹ̀ èmi ò lè wá gba ojú ibi lọ́wọ́ àwọn torí ọjọ́ kan làwọn yóò rí omi tó ti ń ta àbájẹ̀bù wọ́n lọ ṣọ́ọ̀bù mu fún ìyàwó ẹ̀ kì í bí ìyàwó ẹ̀ ni fún táìmì ẹ̀ mo dẹ̀ ti mi wà iwájú ṣọ́ọ̀bù ẹ̀ náà ilé ti ń ta ọ̀yìn ìyàwó igbó tí mo ń pa chájà àwọ̀dọ̀n tí mo ń pa ẹ̀ ó yà mọ̀ ta gbogbo táìmì tí mo ìdí dẹ̀ ń ta chájà yìí gan kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tó bí máa bọ̀ kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tí wọ́n ń ra nǹkan lọ́wọ́ ẹ̀. tó bá débẹ̀ tó bá ní àwọn fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀ máa sọ fún ọ pé ṣe olórí burúkú ní yín ni ṣé mo kó bá yín ni ẹ kó wájú mi ọjà tó yẹ kó tà fún kó tà ní bí 500 bí 500 naira $5,000 naira ọjà tó sọ fún ọ pé àpálẹ̀ ṣe máa ta irú ọjà báyìí ó máa jágbe mọ́ wọn bóyá àgọ́jọ́ kan ó kú lọ́wọ́ aṣọ mọ́kànlá àwọn pa wà lọ́rùn tó ń pè yẹn ya kọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ tó ní pé kọ́ọ̀dù wo ni kíní tó lọ ṣe mọ́kànlá rẹ̀ sí ní já. ọjà yìí tó bẹ́ẹ̀ yẹn kò nídìí sẹ́mu gbogbo ayẹ bẹ́ẹ̀ tẹ́mi bá ti gbọ́ èmi a máa jù náà wẹ̀ wà fún pọ́nlẹ́mẹ̀ mú ìdí ìṣọ́ rẹ̀ sẹ́rí mi blame ẹ̀ ìwà tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tó wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn tó máa ń ṣe gbèlé ń bì gbogbo àwọn tó bá tí ẹnìkan ni wọ́n bá láǹfààní àti máa fídíò yìí a testify sí pé mú ìdí èèyàn líle ni tí gbogbo church wa bá dé gbàtọ́ bẹ́ẹ̀ ṣe wẹ́dì tí gbàtọ́ bẹ́ẹ̀ ṣe wẹ́dì kí láì ṣe ṣe fún church. ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ayé kan wò ó ká máa bẹ́ẹ̀ máa fi wáyà rí ká máa bẹ́ẹ̀ church bẹ́ẹ̀ ṣáà dáríjì pé ìpè díẹ̀ nìkan máa ń kù láàrin yẹn àwa náà dẹ̀ fi yẹ sọ̀rọ̀ sí ẹ nígbà táwa ní gbogbo tó ń ṣe ó yà fúnyàwó ẹ ní kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù kíyàwó ẹ máa mójútó ṣọ́ọ̀bù.